Aláròyé máa wí o. Lẹ́yìn oṣù mẹ́jọ tó gorí ìtẹ́, èyí lohun tí Aláàfin Ọ̀yọ́ ṣe. Lẹ́yìn oṣù mẹ́jọ tó gorí ìtẹ́, Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ti bẹ̀rẹ̀ ìṣèjọba rẹ̀ nínú ààfin báyìí. Lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2024 lọ́ba Ọ̀wọ́adé gorí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin lẹ́yìn tí gómìnà Ọ̀yọ́ ti kọ́kọ́ gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lé e lọ́wọ́ lọ́fíìsì gómìnà tó wà l'Ágòdì nílùú Ìbàdàn. Ṣùgbọ́n látìgbà náà, Aláàfin tuntun yìí kò lo ààfin Ọ̀yọ́ tí gbogbo ọba ìlú náà ń lò. Inú ilé aláwọ̀ òṣìfìlà rẹ̀ tó wà ládùúgbò Bọ̀rọ̀bọ̀rọ̀ nílùú Ọ̀yọ́ ló ti ń ṣèjọba. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ogúnjọ́ oṣù kínní ọdún 2026 tá a wà yìí lọ́ba Ọ̀wọ́adé ṣẹ̀ṣẹ̀ kó lọ sínú ààfin ìlú Ọ̀yọ́ gan-an, èyí tó wà nítòsí Akẹ̀sán nígboro ìlú náà. Èyí wáyé nítorí àtúnṣe tí wọ́n ń ṣe sí ààfin náà láti ọjọ́ yìí, látàrí bí ẹnikẹ́ni kò ṣe gbé inú rẹ̀ fún odidi ọdún méjì lẹ́yìn ìpapòdà ọba Lámìdí Ọláyíwọlá Adéyẹmí tí í ṣe Aláàfin àná sí àsìkò tí ọba tuntun gorí ìtẹ́. Nínú àtẹ̀jáde tó fi ránṣẹ́ sáwọn oníròyìn, akọ̀wé ìròyìn Aláàfin Olóyè Bọ̀dé Dúrójayé fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ààfin yẹn, àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó wà nínú rẹ̀ ló ti gbó tí àwọn míín sì ti di ẹgẹrẹmìtì. Ìyẹn lọ́ba Ọ̀wọ́adé ṣe gbé ìgbésẹ̀ láti tún un ṣe ní kété tí wọ́n gorí ìtẹ́ àwọn baba ńlá wọn. Àmúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí Ọ̀gbẹ́ni Kọ́ládé Ọládélé ló ti ń mójútó gbogbo ètò àtúnṣe yìí láti ìbẹ̀rẹ̀ dópin. Ó ní yàtọ̀ sí àtúnṣe àwọn nǹkan tó ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tuntun ni wọ́n tún fi kún un pẹ̀lú oríṣiríṣi iṣẹ́ ọnà tó fanimọ́ra látinú àṣà Yorùbá. Aláròyé gbọ́ wípé bí ààfin Ọ̀yọ́ ṣe jẹ́ ibi tí kì í sinmi fún àlejò gbígbà lójoojúmọ́ tẹ́lẹ̀, àwọn tó ń ṣàbẹ̀wò síbẹ̀ ti tún pọ̀ sí báyìí, pẹ̀lú bí àwọn ọmọ ìlú náà ṣe ń lọ síbẹ̀ báyìí láti wá àyípadà ọ̀tun tó bá ààfin ọba wọn. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.